mo ti ṣetán o láti díṣẹ́ tí àdániwáyé rán mi sí àwọn èèyàn ẹkùn ìdìbò àgbà ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun West Senatorial District. Olóyè Peter Taiwo Ogundeji Apata Olúọmọ ti Gbọ́tàrù ló sọ bẹ́ẹ̀ lọ́rọ̀. Olóyè ọ̀mọ̀wé Peter Taiwo Ogundeji tí gbogbo èèyàn mọ̀ sí Àpáta ti jẹ́ kó di mímọ̀ báyìí wípé òun ti ṣetán o láti sin àwọn èèyàn ẹkùn ìdìbò àgbà ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun West Senatorial District tí wọ́n bá yàn gẹ́gẹ́ bí olùdíje fúnpò ọmọlẹ́gbìmọ̀ asòfin àgbàlẹ̀ yìí Senator ní ọdún tó ń bọ̀ láti sojú ẹkùn ìdìbò àgbà ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bó sì sọ wípé òun gan ní ìka tó tọ́ símú tó yẹ kí wọ́n fi ré lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nílẹ̀ yìí nígbà tó ń kéde èròǹgbà rẹ̀ láti díje dupò ọmọlẹ́gbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí láti sojú ẹkùn ìdìbò àgbà ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun West Senatorial District ní olóyè Peter Ogundeji Apata ti jẹ́ kó di mímọ̀ wípé ìbílọ̀yọ̀ wò kó tó fúnni níyàwó aróko ní wòtòwò kó tó fúnni lọ́mọ pé kó tó di wípé òun yọ bọ́ńbọ́ sínú òṣèlú gan ni adániwáyé ti ń ràn án lọ́wọ́ láti ṣe gudugudu méje àti yàyà mẹ́fà fáwọn èèyàn ẹkùn ìdìbò àgbà ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun àti káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun tó fi mọ́ ilẹ̀ Nàìjíríà lápapọ̀. Olóyè ọ̀mọ̀wé Peter Taiwo Ogundeji Apata jẹ́ kó di mímọ̀ wípé Èdùmàrè ti ran òun lọ́wọ́ láti máyédùn gbé fún gbogbo èèyàn ẹkùn ìdìbò àgbà ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí ó ti máyé gbẹdẹmukẹ fún àwọn ọ̀dọ́ tí wọ́n ń kojú ìpèníjà ìníṣẹ́ lọ́wọ́ nípa rírú wọn lágbára àti bí ó ṣe mú ìdàgbàsókè bá ọrọ̀ ajé àti àwọn nǹkan tí ó máyé rọ́sọ̀mù fún àwọn èèyàn ẹkùn ìdìbò àgbà ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó jẹ́ kó di mímọ̀ wípé Èdùmàrè fi ọpọlọ àti àwọn èèyàn jíǹkì ẹkùn ìdìbò àgbà ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun ṣùgbọ́n síbẹ̀ ó dàbí ẹni pé ọmọ ẹlẹ́ran wọn jẹgun tọ́mọ aláṣọ sì ń wàkísà. Ìdí nìyí tí òun fi bọ́ síta gbangba báyìí láti díṣẹ́ rí fún àwọn èèyàn ẹkùn ìdìbò àgbà ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bó ṣe mẹ́nubà ọ̀rọ̀ tí àgbà ọ̀jìnmí olóṣèlú ni olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ti sọ wípé ògo ilẹ̀ Nàìjíríà gan ó wà nínú ìgbáyé gbádùn àwọn èèyàn rẹ̀ èyí tó kọjá à ń fi ẹnu lásán yaran sọ́bẹ̀ ṣùgbọ́n kó wà nínú ṣe. Ó ní pé òun ti ṣetán o láti sin àwọn èèyàn ẹkùn ìdìbò àgbà ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun yàtọ̀ sí ṣíṣe ní ẹnu lásán dùn rò fọ́ àgàdà ọwọ́ ṣe bẹ́gi pé kó tó di pé òun kéde èròǹgbà gan láti díje dupò fọmọlẹ́gbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí láti sojú ẹkùn ìdìbò àgbà ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun ni òun ti máyé rọ̀sọ̀mù gbẹdẹmukẹ fáwọn èèyàn nípa àgbékalẹ̀ àjọ ẹlẹ́yinjú àánú Apata Care Foundation níbi tí ó lé ní 500 àwọn ọ̀dọ́ àti àwọn obìnrin ti jèrè tí wọ́n sì rí ìrónilágbára tó kọjá sísọ nígbà tí ó dín díẹ̀ ní 2,000 àwọn akẹ́kọ̀ọ́ sì rí fọ́ọ̀mù ìdánwò àṣewọlé sílé ẹ̀kọ́ gíga gbà lọ́fẹ̀ẹ́. Ó ní tí àwọn èèyàn ẹkùn ìdìbò àgbà ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun bá fọwọ́ tì òun lẹ́yìn tí wọ́n sì dúró tí òun gbágbágbá láti dépò aṣojú wọn nílẹ̀gbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí, ìdàgbàsókè yóò dé bá ètò ọrọ̀ ajé àti ìpèsè iṣẹ́.
iṣẹ́ àgbẹ̀ yóò rú gọ́gọ́ sí i tó ń jẹ́ ó sì sùn wá bọ̀ lẹ́kùn ìdìbò àgbà ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun torí pé gbogbo ohun tí àwọn àgbẹ̀ nílò láti ṣiṣẹ́ àgbẹ̀ ní láárí lówó gọbọi ni yóò wà níkàlẹ̀. Ó tún mẹ́nubà wípé ètò ẹ̀kọ́ àti ríro àwọn èèyàn àwọn òṣìṣẹ́ lágbára yóò tún lékenkà tí òun bá dépò ọmọlẹ́gbẹ̀mọ asòfin àgbà ilẹ̀ yìí. Ẹ̀ka ètò ìlera àti ìgbáyégbádùn náà kò ní gbẹ̀yìn tó sì jẹ́ wípé ní gbogbo ọ̀nà àti ní gbogbo ìgbà ní ìdàgbàsókè yóò fi dé bá tìbútòrò ẹkùn ìdìbò àgbà ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun. Olóyè Peter Ogundeji tí gbogbo yẹn mọ̀ sí Àpáta jẹ́ kó di mímọ̀ wípé elétí gbáròyé lòun, bẹ́ẹ̀ sì ni òun yóò sa gbogbo ipá rẹ̀ láti máa mú àwọn àbá tí ó dòfin wọlé èyí tí ó máyé gbẹdẹmukẹrọ sọ̀mù fáwọn èèyàn ẹkùn ìdìbò àgbà ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní pé òun gangan ni ẹni tó mọ̀nà tó yẹ kí wọ́n tẹ̀lé, tó yẹ kí wọ́n fọwọ́ tì lẹ́yìn gẹ́gẹ́ bí Gbàẹ̀kẹ́ ṣe fọwọ́ tì lé. Gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ èèyàn tó mọ̀ nípa ìṣàkóso àtẹ̀ntó súnmọ́ àwọn èèyàn lẹ́sẹ̀ kùkú, ó ní ayé yóò dùn gbé fún àwọn èèyàn ìjọba ìbílẹ̀ Ìwó, Àríwá àti Gúúsù Ẹdẹ, Èjìgbò, Ayédìrì, Ọláolúwa, Ìrèwọlé, Ìṣọ̀kan, Ayédáadé, Ẹgbẹ́dọ̀rẹ́ àti gbogbo àwọn ìjọba àbílẹ̀ tí wọ́n wà lẹ́kùn ìdìbò àgbà ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun tó fi mọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun gan lápapọ̀. Ó ní pé ìṣọ̀kan tí kò lẹ́gbẹ́ yóò dé bá ẹkùn ìdìbò àgbà ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun tí òun bá dépò gẹ́gẹ́ bí aṣojú wọn nílé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní gbàrà làbúra ẹnìkan kì í bú Ṣàngó lẹ́rùn. Olóyè ọ̀mọ̀wé Peter Taiwo Ogundeji Apata Olúọmọ Gbọ́tàrù ti jẹ́ kó di mímọ̀ wípé àsìkò gan rèé fáwọn èèyàn ẹkùn ìdìbò àgbà ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun, Osun West Senatorial District láti rán òun lọ sílé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí láti kó èrè wálé fún àwọn èèyàn ẹkùn ìdìbò àgbà ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun, Osun West Senatorial District. Gẹ́gẹ́ bí àwọn obìnrin àti àwọn ọ̀dọ́ ṣe ń jẹ́ kó di mímọ̀ wípé kẹ́ni tó gbọ́ sọ fún ẹni tí ò gbọ́ o pé olóyè ọ̀mọ̀wé Peter Taiwo Ogundeji Apata Olúọmọ Gbọ́tàrù Ìdó Ọ̀ṣun gan-an ló yẹ gẹ́gẹ́ bí aṣojú nílé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí tí ó ṣojú ẹkùn ìdìbò àgbà ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun, Osun West Senatorial District.